àwọn èèyàn wá ń jẹ́ kó yé wa nínú ìròyìn tó jáde tí màá kà fún yín. ẹ wá ń jẹ́ kó yé wa wípé pẹ̀lú àtúnṣe tí gómìnà Olúwaṣèyí Mákindé ìjọba Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtúnṣe tó ṣe lọ́dún 2023 yẹn ó ti tako ìgbésẹ̀ àti ìlànà tí wọ́n lò tí wọ́n fi orúkọ ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì buwọ́ lù ú torí pé ẹni tó léwájú ìgbìmọ̀ afọbajẹ nínú ìpàdé tí wọ́n ti fẹnu kò tí wọ́n fi buwọ́ lu orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó léwájú ìgbìmọ̀ yẹn kìí ṣe ọba tó gbadé nínú ìgbìmọ̀ Olúbàdàn nílẹ̀ Ìbàdàn. ṣe wá rí i pé ìlànà yẹn ó ti tako àtúnṣe òfin àtúnṣe ìlànà fífi ọba jẹ nílẹ̀ Ìbàdàn tí Olúwaṣèyí Mákindé tó ṣe lọ́dún 2023. ọdún 2023 ni wọ́n ṣe ni gómìnà Olúwaṣèyí Mákindé sọ wípé àwọn ṣe àtúnṣe sí ìwé ìlànà yẹn. ọdún 2024 April 2024 òun sì ni wọ́n jókòó ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn ránṣẹ́ sí gómìnà gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ àpèrè nílẹ̀ Ìbàdàn àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. sẹ́rí pé ó ti takora wọn lótìtọ́ àti lódodo. Otasansan rédíò and TV. wọ́n ní tìlú kan bá ń tòrò tìlú kan tó bá wà lálàáfíà wọ́n ní ọmọ àlebẹ̀ ni ò tí ì gbọ́njú o wípé ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. eléyìí ni ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nílùú Ìbàdàn lórí ọ̀rọ̀ ó sọ lọ́bàdé kò sọ lọ́bàdé nípa ìlànà àti ètò jíjẹ ọba Olúbàdàn tíjọba Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe àtúnṣe sí lọ́dún 2023. àmọ́ tó ti gbọ́ tuntun àtúntì rí tuntun o kí wá la rí kí la gbọ́ tá a fẹ́ mú wá fún yín ó lágbára o. àwọn èèyàn ní àtúnṣe tí gómìnà Olúwaṣèyí Mákindé tó ṣe sí ìlànà àti ètò bí wọ́n ṣe fọba jẹ nílùú Ìbàdàn tó ṣe àtúnṣe sí lọ́dún 2023 wọ́n ní ó tako èyí tó gbé jáde tó ṣàfihàn rẹ̀ nínú ìwé brochure tí wọ́n fi ṣe ayẹyẹ ìgbadé ayẹyẹ ìgbọ̀pá àṣẹ fún ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléní ogójì nílẹ̀ Ìbàdàn. wọ́n ní àtúnṣe ìwé ìlànà yẹn tọdún 2023 yẹn wọ́n ní ó ti tako ìgbésẹ̀ àti ìlànà tí ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn tó fi di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn táwọn ìgbìmọ̀ Olúbàdàn ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí gómìnà Olúwaṣèyí Mákindé nínú oṣù kẹrin. ẹ gbọ́ tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí tí mo sọ nínú program tí mo ṣe lánàá ọjọ́ Tuesday ìṣẹ́gun tí mo sọ wípé a ti ń pe ọ̀rọ̀ yìí lówè a ti ń pè lówè ó sì ti ń ní àró nínú. ojú kékeré ni a fi ń wò tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ti ń fẹjú ó ti ń fẹjú ó ti ń fẹjú ẹni tó bá sì ẹni tó bá wẹjú wọ́n ní ó máa ń ríran yóò ti yé yín. gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìwé àtúnṣe sí àbádòfin
tí Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe àtúnṣe sí lọ́dún 2023 èyí tó gbé jáde lásìkò tí wọ́n ń fi ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn jẹ. Àwọn èèyàn ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ sí ìlànà àti ètò tí ó gbé ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Torí pé ìlànà tó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látọdún 1957 ó ní wípé tẹ́bà gbàgbé pé igun méjì ó ní abala méjì ìnà abala tí jẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Abala méjì náà sì ni ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pín sí. Àbí abala àkọ́kọ́ abala Balógun, abala ẹ̀kejì abala Ọ̀tún. Tó bá jẹ́ abala Balógun ó ní ọmọ ìyè ti fẹ́ wá. Abala Ọ̀tún ẹni tí ipò rẹ̀ bá ga jù gẹ́gẹ́ bí olóyè àgbà ní abala Ọ̀tún ó ní yóò léwájú ìgbìmọ̀ afọbajẹ tí wọ́n ó jókòó fẹnukò fi orúkọ ẹni tí ipò Olúbàdàn bá kàn ní abala Balógun ránṣẹ́ sí gómìnà. Tó bá ti jẹ́ pé abala Ọ̀tún ni ọmọ yìí ti fẹ́ wá, ẹni tí ipò rẹ̀ bá ga jù tí ipò rẹ̀ ga jù gẹ́gẹ́ bí àgbáyé ní abala Balógun ó ní yóò léwájú ìgbìmọ̀ afọbajẹ nínú ìjókòó ìpàdé tí wọ́n ó ti fẹnu kò fọwọ́ sí orúkọ ẹni tí ipò Olúbàdàn bá sún kàn ní abala Ọ̀tún tí wọ́n sì fi ránṣẹ́ sí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ kí gómìnà tó wá buwọ́lù kó tó fàṣẹ sí i. Bó ṣe wà nínú ètò látọdún 1957 nìyẹn. Ṣùgbọ́n àtúnṣe tí gómìnà Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe lọ́dún 2023 gẹ́gẹ́ bí ó ṣe fi hàn, àtúnṣe tó ṣe sí ọ̀nà ṣàlàyé wípé ẹni yòówù tí yóò bá bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó gbọ́dọ̀ jẹ́ yálà abala Balógun tàbí abala Ọ̀tún, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti dé adé tẹ́lẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti wà nípò ọba tó ti gbadé tẹ́lẹ̀ nínú àwọn ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, àwọn 11. Ó tún wá tẹ̀síwájú wípé àtúnṣe yẹn tún wá tẹ̀síwájú wípé igun tí kìí bá sọ ni yóò pìrìsẹ́ǹtì ọmọye ẹni tí yóò léwájú ìgbìmọ̀ àwọn afọbajẹ tí wọ́n jókòó fẹnukò lórí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tóun náà ti gbadé, ó gbọ́dọ̀ jẹ́ ọba tóun náà ti dé adé tẹ́lẹ̀. Àwọn á jẹ́ kó yé wa, àwọn èèyàn wá ń jẹ́ kó yé wa nínú ìròyìn tó jáde tí màá kà fún yín. Ẹ wá ń jẹ́ kó yé wa wípé pẹ̀lú àtúnṣe tí gómìnà Olúwaṣèyí Mákindé ìjọba Olúwaṣèyí Mákindé gẹ́gẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtúnṣe tó ṣe lọ́dún 2023 yẹn ó ti tako ìgbésẹ̀ àti ìlànà tí wọ́n lò tí wọ́n fi orúkọ ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sì buwọ́lù. Torí pé ẹni tó léwájú ìgbìmọ̀ afọbajẹ nínú ìpàdé tí wọ́n ti fẹnu kò tí wọ́n fi orúkọ tí wọ́n fi buwọ́lù orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹni tó léwájú ìgbìmọ̀ yẹn kìí ṣe ọba tó gbadé nínú ìgbìmọ̀ Olúbàdàn nílẹ̀ Ìbàdàn. Ṣé wá rí i pé ìlànà yẹn ó ti tako àtúnṣe òfin àtúnṣe ìlànà fífi ọba jẹ nílẹ̀ Ìbàdàn tí Olúwaṣèyí Mákindé tó ṣe lọ́dún 2023. Ọdún 2023 ni wọ́n ṣe
ni gómìnà Olúwaṣèyí Mákindé sọ wípé àwọn ṣe àtúnṣe sí ìwé àbádòfin yẹn, ìwé ìlànà yẹn. Ọdún 2024 April 2024 òun sì ni wọ́n jókòó ìgbìmọ̀ àfọbàjẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn ránṣẹ́ sí gómìnà gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ àpèrè nílẹ̀ Ìbàdàn, àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Sẹ́rí pé ó ti takora wọn lótìtọ́ àti lódodo. Èyí ló wá jẹ́ káwọn èèyàn máa sọ wípé tó bá rí bẹ́ẹ̀ o, a jẹ́ wípé orí kábíyèsí ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn mì, tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba gómìnà Olúwaṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ tó bá sì dúró lórí ìlànà yẹn o, a jẹ́ wípé ẹsẹ̀ kábíyèsí ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn ó sì ń mì gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lórí ìtẹ́, torí pé ìlànà tó gbé kábíyèsí wọlé ó ti tako ìwé ìlànà àtúnṣe tí Olúwaṣèyí Mákindé tó ṣe lọ́dún 2023. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé àwọn tí wọ́n wo ìwòye yìí ṣé wọ́n rí wò, ṣé wọ́n rí wí, ṣé wọ́n rí sọ? Èyí tí mo sọ síwájú yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú wá bí ìwé ìròyìn ṣe kọ, bí ìwé ìròyìn ṣe gbé. Torí ẹ ti mọ̀ wípé lórí ètò yìí ohun tí a bá rí òun náà la máa mú wá, ohun tá a bá gbọ́ tá a sì lè fìdí ẹ̀ múlẹ̀, òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ jẹ́ kí n mú wá o, ẹ jẹ́ kí n mú wá, ẹ jẹ́ kí n mú wá gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ. Ìwé ìròyìn Daily Post online wọn ò ní wọ́n gbé. Wọ́n ní Ọlákùlẹ́yìn risk removal offer implementation of 2023 Olúbàdàn chieftaincy declaration. The new Olúbàdàn of Ibadan land, Ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn Ìgè, risk removal from office if the 2023 Olúbàdàn chieftaincy declaration is to be implemented, Daily Post authoritatively gathered. It could be recalled that Ọlákùlẹ́yìn was crowned as the 43rd Olúbàdàn of Ibadan land on Friday, 12th July 2020. Daily Post correspondent reports that the newly amended Olúbàdàn Chieftaincy Declaration 2023 was distributed during the coronation. Daily Post, however, observed that the new Olúbàdàn Chieftaincy Declaration, which was signed by Governor Ṣèyí Mákindé, is at variance with some sections of the 1957 Olúbàdàn Chieftaincy Declaration. The 1957 Olúbàdàn Chieftaincy Declaration stated that the person who may be proposed as candidate by line whose turn it is to fill a vacancy in the office of Olúbàdàn shall be most senior chief in that line. Sunday, the declaration also stipulated that the line whose turn it is to present a candidate shall nominate a candidate for chieftaincy at a meeting of the kingmakers summoned by the most chief of chieftaincy line not presenting the candidate. In 1957 declaration says, the 1957 declaration says, and I quote, the person who may be proposed as candidate by line whose turn it is to fill a vacancy in the office of Olúbàdàn shall be the most senior chief in that line, provided that the most senior chief in that line may be superseded by a junior chief if
such senior chief is found to be disqualified as a candidate under the provisions of Section 10, subsection 2. End of quotes. It further provided that the field of selection for the purpose of the foregoing provision shall not extend beyond the Ẹ̀kẹrin Olúbàdàn on the Olúbàdàn line and the Ẹ̀kẹrin Balógun on the Balógun line. I quote, "The method of selection is as follows. The line whose turn it is to present a candidate shall nominate a candidate for chieftaincy at a meeting of the kingmakers summoned by the most senior chief of chieftaincy line, not presenting the candidate." But the newly amended Olubadan Chieftaincy Declaration 2023, which was made public on Friday, recognized the bidded crown obas instead of high chiefs, which was in the 1957 declaration. The new law stipulated that the line whose turn it is to present a candidate shall nominate a candidate for the chieftaincy at a meeting of the kingmakers to be summoned by the most senior bidded crowned oba of the chieftaincy line, not presenting the candidates. Satisfied, the kingmakers shall, if satisfied as to the candidate's right of succession, declare the candidate appointed. Similarly, the new law stipulated that the person who may be proposed as candidate by line whose turn it is to fill a vacancy in the office of Olubadan shall be the most senior bidded crown oba in that line among the line presenting the candidate, and that majority decision of the kingmakers shall be final. The new law says that, and I quote, "The line whose turn it is to present a candidate shall nominate a candidate for the chieftaincy at a meeting of the kingmakers to be summoned by the most senior bidded crown oba of the chieftaincy line, not presenting the candidates. The person who may be proposed as candidate by line whose turn it is to fill a vacancy in the office of Olubadan shall be the most senior bidded crown oba in that line among the line presenting the candidates. Majority decision of the kingmakers shall be final." Daily Post report that whereas the new law says that the person proposed to be Olubadan must be nominated at a meeting presided over by the most senior bidded crown oba, Olakuleyin was nominated at a meeting presided over by the Ọ̀tún Olúbàdàn of Ibadan land, High Chief Rasidi Adewolu Ladoja, on Friday, 12th April 2024. Ladoja, a former governor of the state, is a high chief and not a bidded crown. Sekete, he is the only high chief in Ibadan that refused to wear the bidded crown. It follows that what transpired during the meeting where Olakuleyin was nominated was at variance with the 2023 Olubadan Chieftaincy Declaration. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post online wọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé, òun náà ni àmúwá fún yín yẹn. Sẹ́yìn náà ti wá rí wípé dùgbẹ̀dùgbẹ̀ ó ń lọ̀rọ̀ yìí, kò sẹ́ mọ ibi tí yóò já sí o. Kò sẹ́ mọ ibi tí yóò já sí, torí pé pẹ̀lú àtúnṣe tí ìjọba Olúwaṣèyí Mákindé tó ṣe sí ìlànà
àti ètò fífi ọba Olúbàdàn jẹ tọdún 1957 tó ṣe àyípadà sí lọ́dún 2023 yìí. Tá a bá ní parọ́, tá a bá fẹ́ sọ bó ṣe rí, ó ti tako Àgbáoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà láti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, àyàfi tí Àgbáoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó bá gba adé gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ afọbajẹ ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yòókù báwọn náà ṣe gbadé lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé lọ́jọ́ kìíní àná. Léyìí tó ń túmọ̀ sí wípé yóò nira, tàbí ká sọ wípé léyìí tó túmọ̀ sí wípé ìlànà yẹn, àtúnṣe tí gómìnà Olúwaṣèyí Mákindé ṣe yẹn ó ti dàbí adínàgbò òkú fún Àgbáoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà láti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́jọ́ iwájú. Àwọn míì tó ti wá fojú wò ó pé ọ̀dà o, pẹ̀lú ìlànà àti àtúnṣe tí Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe sí ìlànà fífi ọba Olúbàdàn jẹ tó sì lọ́dún 2023 yìí, pé wọ́n ní ìlànà yẹn náà ó ti tako ìlànà tó gbé kábíyèsí ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn wọlé gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, torí pé ọdún 2024 April 2024 òní àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn, ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òní wọ́n jókòó tí wọ́n yan ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí ó bọ̀ sórí ètò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, tó sì jẹ́ wípé ẹni tó léwájú ìgbìmọ̀ yẹn kì í ṣe ọmọ ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó ti gbadé. Báwo ló ṣe wá jẹ́ tó sì jẹ́ pé ọdún 2023 náà ní àwọn ti ṣe àtúnṣe sí ìlànà yẹn. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, ẹ̀yin náà ẹ bá ní fi làákàyè gbé, ẹ bá ní fi làákàyè yẹ̀wò, kí lè ròyìn kí ṣé bí a ṣe ṣàlàyé rẹ̀ yìí síbẹ̀ náà ló ṣe rí ni, àbí nǹkan kan míì tún rọ̀ mọ́, àbọ̀rọ̀ míì tún rọ̀ mọ́. Ẹ jẹ́ ká mọ̀, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á o, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má wàá gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín kó lè káàkiri àgbáláyé, kó lè débi tó yẹ kó dé, kó lè rìn jìnnà dáadáa. Ó lágbára o. Ibi náà láti dánu dúró lórí ètò fún tèmi. Tajudeen Olówó Òkèlè orúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ ní ilé bàbá tó bí mi lọ́mọ. Títí ọ̀la tátún pàdé lórí ètò yìí, ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́pin mi o, kò ní jẹ́pin yín, kò ní jẹ́pin gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́